Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Mo understand. Àgò tí lọ́jọ́ ti lọ. Òní sì lọ́jọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi tó kẹ́yìn àwẹ̀ ó kù ẹyọ kan kó kẹ́yìn nínú oṣù kẹfà. Lọ́jọ́ 21 oṣù kẹfà ọdún 2026. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. Ìbànújẹ́ ò ní fi lé wa ṣe bùgbé. Ọ̀dẹ̀ wa ò ní dàrú. Ní rí ń gbé sọnù bí ò sí bí ọmọ. Mo kí yín pé ẹ kú ìsinmi òní. Ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún gbogbo aláṣẹ Èdùmàrè. Wàhálà àti dààmú bí tí wù kó kéré mọ́ kò ní jẹ́ ìpín tiwa o. Níbi ibi ọba palẹ̀ àní sínlé o. Òjò tẹbi ọ̀pọ̀ náà ní rìn lọ́nà. Torí pé kò síbi tí kò kì í ti pa mi ní ikú èsì ò ní pa wá. Stray bullet ò ní kàn wá ikú pa lára. Alára bímọ 7. Ọmọ alára 7 ikú pa wọ́n sọnù. Ajérò ó bá sáré fìbẹ̀rù bójú káwọn ọmọ tiẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà jù sí yẹ̀wù. Àjájìn ọmọ ajérò mẹ́fẹ̀ẹ̀fà sọnù. Ikú ń bẹ nílé, ó ń bẹ lóko, ó ń bẹ lẹ́sẹ̀ kùkú, ó ń bẹ lọ́nà jíjìn. Kò sẹ́ni tí ò ní kú ó dájú. Ṣùgbọ́n báwo ni bá ṣe dùn tó káyé fi kó oró para wa. Káwọn ajínigbé ó dédé ya wọ̀ ló ń lò kí wọ́n ṣínà ìbọn fún wọn kí wọ́n pa wọ́n láìrò tẹ́lẹ̀ láì múra lẹ̀dẹ̀ wọ́n. Bí ìlú kan bá gbógun sí kejì wọ́n á máa dáná ọ̀tẹ̀ sílẹ̀, wọ́n á máa ránṣẹ́ ọ̀tẹ̀ síra wọn. Ẹ múra dè wá o, àwa ń kógun bọ̀ o. Kò sábà sí ìlú tí máa ń jàyàn lógun láì wí fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí láì ṣèkìlọ̀. Ńlá fi pé ọwọ́ ní síwájú ijó gẹ́ngẹ́, àlọ́ ní síwájú ìjà. Kéèyàn tó bá àyànjà ó sàlọ̀ mo wí fún ọ tó, mo ké tó. Ó ń gòmí gàràgàrà o, ó ń fọ̀bọ́ lọ̀ mí o, mọ́ fọ̀bọ́ lọ̀ mí mọ́ o. Á sàlọ̀ síwájú ìjà. Orin ní síwájú ọ̀tẹ̀, ilé wọn náà nù ní. Ọ̀dẹ̀dẹ̀ wọn náà nù ní. Ilé àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté, ilé wọn náà nù ní. Orin tí ń síwájú ọ̀tẹ̀ bọ̀, ọ̀tẹ̀ ní máa ń wá sàn mí lé fógun. Ogun ní fògùn àṣẹ ìdúró. Àtògùn ní sọlé dahoro, àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn. Àwa ò ní rógun tiwa. Tefetefe ó dòkèrè, tefetefe ó dòkèrè, a ò rógun nílẹ̀ yìí ó dòkèrè, tefetefe ó dòkèrè. Àfogun Fúlàní tó ṣe wa mọ́. Níwájú lẹ́yìn lọ́tún àtòsì lógun Fúlàní ti ṣe wa dè. Ẹgbẹ́ lè tọ́sẹlẹ̀ nígbò. Ntọ́sẹlẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́ à ń jẹ́ lẹ́nu àti ìjẹ́tán. Ìpínlẹ̀ Kwara ní kí ló ṣubú tẹ̀hún. Ìpínlẹ̀ Èkìtì ní káwá wò ó. Ìpínlẹ̀ Oǹdó ní sáàríranrin. Ìpínlẹ̀ Ògùn ń kọ́ ó náà lù ti kabẹ̀. Àwọn ọmọ wa tí wọ́n jí kó àti èrè wọn gbà títí dòní. Ńgbà tí kábíyèsí kan wà á tí ó wà ṣẹlẹ́yà ara tiẹ̀. Tí ọ̀gbọ́n káàrọ̀ òjíire àmọ́ ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fọ́ba. Nígbà táwọn ọba gan ọba wá ra ọ̀wọ̀ àtàpọ́nlé fúnra wọn ń kọ́. Ayé sì ti kúrò láyé ìgbà tí àáfòyàn ní àpọ́nlé tí ọ̀tọ̀ sólúwa rẹ̀ torí bí ìlú ọba dáa. Àwọn àgbà tó lórí ìlú ni wọ́n mú ìlú dáa, ni wọ́n mú ìlú tò ńlá wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tá tẹ̀lé gẹ́gẹ́ bí àgbàlagbà. So Olúwo ńlọ sọ̀rọ̀ tó di àgbépò yí ẹnu lórí ìtàkùn ayélujára. Bẹ́ẹ̀ bá gbàgbé
arábìnrin kan náà wá gbé ọ̀rọ̀ Olúwo. arábìnrin òun a máa jẹ́ Adétóun. bẹ́ẹ̀ bá ṣe rí ohun tí ẹ ti mọ̀ pé kò lágbà ńlé. ìsọ̀rọ̀ rẹ̀ bí ìsọ̀rọ̀ ọ̀dẹ ni. òun pé kí wọ́n jí bàbá òun gbé láì kìí ṣe Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀. ó wà very very unfortunate. nígbà tí èèyàn bá ti jọmọ níbi níran yóò sọ̀rọ̀ anyhow, yóò sì fi gbogbo nǹkan ṣàwàdà. lóòótọ́ kìí jẹ́ tẹni ká mọ́ mọ́ dá. kò sẹ́ni tí kìí ṣàwàdà báyìí àwàdà bá yọ. ṣùgbọ́n to the best of my own understanding ó ní tá a fi ṣàwẹ́wà ìyẹn tó wọ̀nà jọ bí. alright, kí wàá lolúwo sọ tó di tó ní wá ń gbé kiri tẹ́lẹ̀yìn ń gbé káàkiri. bàbá sọ̀rọ̀ tán nísìnyí àwọn èèyàn kan sọ wípé kò yẹ kẹ́ ẹ máa fólúwo látẹ̀ńsán jàre, bẹ́ẹ̀ tó bá ti róyún Fúlàní ti mọ̀ pé funfun ni ó fi bí. bí kò yẹ kọ́rọ̀ rẹ̀ jẹ́ kàyéfì fún èèyàn mọ́, bọ̀ torí pọ́ wà too direct sí bàbá wa àràbà àgbáyé, àràbà wo Òde Òṣogbo, bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. ó pòwé ó pàṣàmọ̀ sáwọn ọba ńlẹ̀ yìí. God bless you sir, God bless you ma, God bless you sir, God bless you ma. ilé ìyún ó jẹ́ kó rí bákan bákan lára tèmi. ẹ̀yin náà ti máa bá fídíò yẹn pàdé láì dènà pẹ̀lú láì gbà á kò yín. pàápàá jùlọ àwa sá wà ní Nàìjíríà, káwa náà orí ìfẹ̀gbẹ́ lílẹ̀ ká lọ sinmi ká mọ̀ múra fúnṣẹ́ ọ̀la. gbogbo èèyàn kọ́ ni yóò dàbí àkàndọ̀rọ̀ Awíkonko. epo ìbò kì í sùn. níjọ́ tí Gbénga Adébóyè sọ bẹ́ẹ̀ kò yé mi dáadáa. ó ní ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìrònú akéwì ni ìjẹmi ráàyè jẹun. bẹ́ẹ̀ ẹni tí bá ń jẹun wọ́n ní kì í rù. dókítà ní Gbénga máa sùn dáadáa kí n má bàa gbẹ ni. ẹ tún wo bí mo ṣe tínrín tó. ìmọ̀ lọ́sọ mi depo ìbò ẹ bá ń gbẹ bèè sókè. ìmọ̀ ní ìjẹmi sùn lọ́sọ mi depo ìbò. kí la ṣe lọ́la, kí la sọ lọ́la. bó la ṣe gbé kalẹ̀ kàyéfì ọ̀tọ̀ ni, torí pé bẹ́ẹ̀ mi bá wo wájú tí mo wọ ẹ̀yìn tí mo wọ̀ tó tí mo wò sí. ọ̀jọ̀gbọ́n bí ìran káàárọ̀ òjíire kò wọ́pọ̀ nínú ẹ̀dá èèyàn tọ́lọ́run bá mi dá. kí lọ́wọ́ àsọ́nbi táwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ sí tó fẹ́ fi convince wọn tàbí tí wọ́n fi tẹ́tílẹ̀ gbọ́ ọgbà ronú dáadáa bẹ́ẹ̀ lómi ọ̀bá mọ̀ bẹ́ẹ̀. because ẹ̀dá tó criticize èèyàn tó ràn káàárọ̀ òjíire ò sí, wọ́n criticize ẹ pẹ̀lú point ni o. àwọn èèyàn kan expert nínú wíwá àṣìṣe ẹ̀dá. bí wàá ti wá wò kó rí ẹ̀dá kan ò lè ṣe kọ́ dán mọ́rán. kálukú wo gbìyànjú agbára tiwa àfẹlẹ́ tó kù lẹ̀ eléyìí tá à ń ṣe yìí à ń gbìyànjú agbára wa ni ẹnìkan kan ò lè ṣe. ṣùgbọ́n gbogbo aládìtàn gbogbo àná la sì ń kọ̀tàn lójoojúmọ́. yóò dá kí kálukú wọ́ kọ̀tàn tó dáa. Olúwo tilẹ̀ Ìwó ó ń kọ̀tàn lọ́wọ́. bí ó ti mọ ní ọmọ akíndèdèrè ó ṣe ń bi òkú ìyá ẹ̀. bí ó ti mọ ní ọmọ ọkọ lóbìnrin ó ṣe lọ di bí kíní ẹni bá sì ti mọ la sì fi tọ́jú ayẹ ẹni. bàbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní ó pàdé àgbà lọ́nà. onídàdí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ kọ́ mi lọ́gbọ́n. bọ́ bá jágọ̀ lọ́ bá dàgbà ńkọ́ ṣe bí n tí èèyàn bá ní ni yóò fi tọrẹ n tá àbá ni a kì í wín ni. n dé èèyàn ọ̀bá ní kò lè yáàyàn n tá àbá ni la fi tọrẹ. so lọ́pọ̀ ọgbà kì í jẹ́ kọ́rọ̀ Olúwo jẹ́ kàyéfì. because tẹ́ bá ń sọ̀rọ̀ tó serious gẹ́gẹ́ bí ọba aládé ọ̀nà àbáyọ sí ìṣòro tí bá ń kojú ìlú là á wá. bólúwo ọba ṣe tánàdí tólúwo ọba takò yín Olúwo fi ń ṣe yẹ̀yẹ́. wọ́n jí àwọn ọmọ kéékèèké kó láwòrò ìṣẹ́ẹ̀lẹ̀. Ọ̀ọ̀ni tí Ilé-Ifẹ̀ ti issue
press statement kí gbogbo àwọn ọba o kí wọ́n jẹ́ káwọn fọwọ́sowọ́pọ̀ láti ran ìjọba lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìjínigbé tí ń lọ káàkiri ilẹ̀ káàárọ̀ òjìrè. Kò jẹ́ kàyéfì mọ́, ọ̀pọ̀ ọba ni wọ́n ti pa. Kò jẹ́ kàyéfì mọ́, ọ̀pọ̀ ọba ni wọ́n ti gbé. Eléyìí ń lọ lọ́wọ́. Olúwo invite àwọn Fúlàní wá sáàfin rẹ̀, ó lọ́mọ òun ni wọ́n. Ó láàyè àtòrí ọ̀fẹ́ ń bẹ fún wọn láti gbé nínú Ìwó dáadáa kí wọ́n fọkàn wọn balẹ̀. Kò sẹ́ni tó sọ pé kẹ́nìkan kó lé ẹnìkankan. Ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwo pẹ̀lú àwọn Fúlàní kì í ṣàkọ́kọ́. Nígbà tó gbóná janjanjangan ó rèé bá wọn nígà wọn. Ó lọ sọ fún wọn pé inú igbó tẹ̀ ń gbé Ọ̀yẹ́ ẹ máa bọ̀ láàrin ìlú kí wọ́n lọ káwọn mọ̀lẹ́bí wọn sí wá látòkè Ọya. Ó nídìí Fúlàní bíi 10 million. Torí pé ọmọ Ìwó ò tí ì jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rí. So táwọn yẹn bá dé wọ́n lè wá kún àwọn níwò, wọ́n lè kún àwọn by numbers. Gbogbo àwọn nǹkan ọ̀hún ló sì ń ríǹgì nínú ọpọlọ tàwa kọ̀ọ̀kan àgbàgbé. So lọ́wọ́ ni ọ̀wá fi jẹ́ kàyéfì nígbà tó Olúwo tó jáde tó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ń ṣawẹ́wà. Òun kọ́ máa parò sábẹ́, ó ń gbé kà. Àwa ń pè àwọn ẹ̀yà kan yọ wá lẹ́nu, ìwọ mú wọn sábẹ́. Ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ gba tá a bá bímọ tí bàbá ń bá ọmọ wí tí ìyá ń fa ọmọ mọ́ra. Torí pé ẹnu méjèèjì ló yẹ kí wọ́n fi bọ́mọ wí. Lọ́dọ̀ tí wa bá wà ṣe mọ̀ bọ́n ṣe gbégbé ayé pẹ̀lú ọmọ. Bọ́mọ bá ṣe nǹkan fún bàbá, ìyá rẹ̀ ni ó tún máa wí pé ṣé nínà lẹ́wà náà yìí. Tó yẹ kẹ́ ẹ kàn kó, tó yẹ kẹ́ ẹ bàtà lẹ́wà fi ń nà, pankẹ́rẹ́ ò jìnnà sí ìbẹ̀rù ọ̀mù ọmọ yẹn. Ntọ́ bá ṣe moment yẹn kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Yóò rí nírìí wípé n tó ń ṣe ọ̀dà. Ntí bàbá òun fi nà òun, tí màmá òun sọ wípé kò nà òun dáadáa. Bó bá jẹ́ ìyá lọ́mọ́sẹ̀ tí bàbá náà bá dá sí irú ọmọ bẹ́ẹ̀ á tètè máa gbọ́ràn. Ṣùgbọ́n ìgbà tí bàbá bá ọmọ wí, tí ìyá pé ọmọ wọ̀ yẹ̀ wò, ìwọ náà ti wá ṣe bá ń ṣe bàbá ẹ, ọmọ pókòrò ń bàbá tó ní. Nǹkan lágbà mọ́ra kọ̀ mọ́ ṣe ń gba nǹkan mọ́ra, wọ́n máa kópa tiẹ̀ bu ọ ni. Ìwọ náà máa sọ̀rọ̀ ẹ bàbá ẹ bá ti wà nílé kọ́ ọmọ nǹkan tó máa ṣe. Irú ọmọ bẹ́ẹ̀ lóòótọ́ ni yóò máa fọkàn sí pé ìyá òun fẹ́ràn òun, bàbá òun kò fẹ́ràn òun. Ọ̀pọ̀lọpọ̀ irú ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń rí wa gẹ́gẹ́ bí òkúròrò. Lóòótọ́ làwa náà ti jágbọ́n wọn, àti jágbà àwọn ìyàwó, àti jágbà àwọn obìnrin. Ṣùgbọ́n ipa tí ọkọ àti ìyàwó ń kó lórí ọmọ kì í ṣe ipa kékeré. Lọ́dún 1982 sí 83 tí n bá gbàgbé dáadáa, bóyá primary 3 àti primary 2 mo wà ńgbà náà. Mo ṣalábàápàdé orin kan nígbà náà, a máa ń láìkẹ́ ẹ̀ tán bá ń pè ẹnu rẹ́kọ́ọ̀dù. Má jẹ́ ń jẹ̀bi láyé, má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ tó fún mi o, tó fi ṣèkẹ́ mi nílé ayé. Ẹlẹ́dà mi mo ń bẹ̀ ọ́ o, má jẹ́ ń jẹ̀bi lórí wọn. Mo fẹ́ sọ́tàn ọmọ kan fún wa o, ìgbẹ̀yìn láàrò lórúkọ rẹ̀ ń jẹ́. Mo fẹ́ sọ̀tàn ọmọ kan fún wa o, ìgbẹ̀yìn láàrò lórúkọ rẹ̀ ń jẹ́. Látọjọ́ tọ́mọ yìí ti gbọ́njú tó ti dàgbà, iṣẹ́ olè jíjà ni bàbá rẹ̀ fi lé e lọ́wọ́. Látọjọ́ tọ́mọ yìí ti gbọ́njú tó ti dàgbà o, iṣẹ́ olè jíjà ni màmá rẹ̀ fi lé e lọ́wọ́. Nínú ilé wọn tàbí ládùúgbò wọn, owó olówó kò gbọ́dọ̀ balẹ̀ o, aṣọ aláṣọ kò gbọ́dọ̀ balẹ̀ o, ìkòkò ọbẹ̀ kò gbọ́dọ̀ balẹ̀. Ọmọ ìyá kì í mọ́lẹ̀ á gbé lọ sínú ilé. Ńgbà tó bá dénú ilé, màmá rẹ̀ á fò sókè, ayayọ̀ ńlá á tún fọwọ́ ra á lórí. Ńgbà tó dọ́jọ́ kan, ọmọ yìí lọ sọ́jà, ńbi wọ́n ti ń taṣọ, ó lọ gbé wọn láṣọ, lọ́lọ́pàá bá mú, ó délé ẹjọ́. Adájọ́ ló ní láti lọ sẹ́wọ̀n 20 ọdún. Ọmọ yìí ni mo ti gbọ́, mo ti gbà o, ṣùgbọ́n kí n tó máa lọ, mo fẹ́ bá màmá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ wa tátá, ọ̀rọ̀ tó ṣe kókó. Pẹ̀lú omijé lójú ni màmá fi ń bọ̀, pẹ̀lú omijé lójú ni màmá fi ń bọ̀. Ó gbẹ̀nu sí létí, ó fẹ́ bá sọ̀rọ̀,
oge mọ̀mọ́ létí ariwo ta òkìkí kan ìdọ̀jà ọmọ ní ẹ má ṣe pariwo ń bẹ láti kékeré mo ti ń ṣiṣẹ́ gbé láti kékeré ni mo ti ń gbé wiri màmá kò sọ fún mi ṣe ló ń fò sókè tó ń fọwọ́ ra mi lórí èmi ò mọ̀ póun tí ó dání bí mo bá mọ̀ ń bá ti jáwọ́ níbẹ̀ èmi ò mọ̀ póun tí ó dání bí mo bá mọ̀ ń bá ti jáwọ́ níbẹ̀. n tí mo fẹ́ mú jáde níbi orin yẹn ò ní pé bàbá ń pariwo fúlàní lókè tá à ń pariwo wọn ń sàlẹ̀ tá à ń pè wọ́n léèyàn burúkú wọn ó gbìyànjú láti tó kọ yẹn ṣe tún ara wọn ṣe àwọn tó bá jẹ́ kàndánù rẹ̀ sí láàrin wọn fúnra lára wọn ni wọ́n mọ̀ kí wọ́n ń lọ bọ́n bá mú àní dá sí o bọ́n bá mú àní dá sí o ṣùgbọ́n à ń lé wọn lọ́tún olúwo ń gbà wọ́n kalẹ̀ lósì alright gbogbo ẹ̀ náà ló dáa ẹjá farabalẹ̀ gbọ́rọ̀ yìí mo mọ̀ pé majority yín ti gbọ́ ṣùgbọ́n kó lè wọ̀n rẹ́kọ̀d lọ́dọ̀ tèmi torí déwájú ìdẹ́jọ́ ìdẹ́yìn ìdásọ̀ ńgbà tí ó bá di lọ́jọ́ iwájú pé kí ni ń sarú kónkó gan ṣé kò fẹ́ rí mi olúwo láàtàn ni kí ló ṣòun pẹ̀lú olúwo ọ̀rọ̀ rí o. ìwọ babaláwo tó lóògùn pàápàá àwọn babaláwo tí a máa ń ní àwọn lóògùn owó. mi ò ríbi tí baba Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ti jáde pé òun lóògùn owó rí n ti ń bí olúwo nú sí baba Ifáyẹmí Ẹlẹ́bùúbọn òun ni pé ńgbà tó lúwo bá wí kàntankàntan tán àwọn èèyàn ń interview bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn bàbá dẹ̀ sọ láìmọye ìgbà wípé Ifá kọ́ ló yan olúwo àti pé nǹkan tó lúwo ń ṣe kì í ṣe nǹkan tó bá àṣà káàárọ̀ òjíire mu ṣe ló dàbí ẹni pé kàn ń takò àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire lásán so eléyìí ò ní olúwo dì mọ́wọ́. wọ́n ní àwọn sọ òkè dilẹ̀ àwọn ó ṣe pé. bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ẹ̀ bá sọ bẹ́ẹ̀ rí pé òun ó sòkè dilẹ̀ bàbá ò jáde rí pé àwọn ò ṣépè fẹ́ nìkankan bàbá ń bá Ifá tí wọ́n lọ bọ́lọ̀ ń ṣe dá wọn pẹ̀lú ẹ̀ gbogbo ayé dẹ̀ fẹ́ràn wọn gbogbo ayé dẹ̀ gba tiwọn àgbà sì ń dé bá wọn wọ́n sì lọ́jọ́ alẹ́ tó dáa torí káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire káàkiri àgbáyé ni wọ́n ti respect bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn pé èèyàn kan wàá fẹ́ràn wọn lónìí kò túmọ̀ sí pé bàbá ọ̀dà bàbá ti dá bàbá ti ráyé wá bàbá ti ráyé gbé bàbá ti ráyé lò bàbá ti ráyé ṣe already. so gbogbo àwọn eléyìí ò nítumọ̀ lọ́dọ̀ wa ṣùgbọ́n ó tó ń tá a lè pẹ̀kẹ́ lù ni. wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn ní egbé àwọn ní àlùpàìdà. bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ẹ̀ bá sọ bẹ́ẹ̀ rí báwọn lé gbé àbáwọn lálùpàìdà bàbá ò kì í perform májíìkì lẹ́yìn kí wọ́n sùn yẹ̀rẹ̀ kí wọ́n dẹ̀ dífá wọn kàn dẹ̀ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ majority àwọn èèyàn lórí píìk lára bàbá yìí kọ́ lọ́wọ́ jẹ́ kárí wọn pẹ́. wọ́n ní gbogbo nǹkan tẹ́ ẹ lẹ́yìn ṣe ó ti délẹ̀ báyìí àwọn ọmọ wa ni ẹ wà nínú igbó igbó èsì ẹlẹ́wọ̀n ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan ẹ wá bá mi. you will be the last person náà máa wá bá páwọn fẹ́ ṣe nǹkan ò bóyá wọ́n fẹ́ ṣètùtù àbọ̀n fẹ́ gbégbèsè kan pé olúwo kọ́ wá fáwọn lówó you will be the last person to come and meet. ìwọ tó ti pa gbogbo ìsàrún ní oníwò ìwọ tó lélégún ọ̀gbọ́dọ̀ gbégún mọ́ ìwọ tó níwọ̀n ọ̀gbọ́dọ̀ ṣètùtù wọn ọ̀gbọ́dọ̀ ṣe nǹkan kan o ti bà gbogbo ohun tán pè níṣẹ̀ṣe nílùú Ìwó jẹ́ ìwọ náà ni wọ́n wàá sọ pé kábíyèsí o ibi owó ló kù sí ẹ wá fún alówó o àwọn ọba kan bẹ́ẹ̀ lẹ̀ káàárọ̀ òjìrè tí wọ́n ń gbé èdè àṣà àti nǹkan ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè lárugẹ wọn wà compromise. màá sponsor yín pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn àràbà wo gbogbo ẹ̀yin àràbà pátápátá. pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn ọ̀tẹ̀ ní jẹ́ ló ń pè ọ́ gbogbo ala ló kọ. ó sì jẹ́ pé ogun bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́ ogun ló dé yìí o. ta ni bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ti sògùn bí fún rí ta náà ti halẹ̀ mọ́ rí ta ni bàbá yìí ti halẹ̀ mọ́ rí tí ì rí ibi tí bàbá ti halẹ̀ mọ́ yàn rí wọ́n rọ́wọ́ ìgbésí ayé wọn wọ́n ń gbé láti ilẹ̀ látọjọ́ tí mo ti ń gbórúkọ wọn títí dòní yàn jẹ́jẹ́ ń bàbá káwọn ọkọ yàn lẹ́kọ̀ọ́ làwọn mọ̀
kí wọ́n bá lé ayé wọn káàkiri lóyè bàbá báwọn ń sinimá ọba lò wọ́n nù sinimá ọ̀tán wọn ò halẹ̀ ògùn mọ́ èèyàn rí wọn ò pa àwọn lè sòkè délẹ̀ àwọn lé gbé àwọn láfẹ́ rí bàbá ò sọ rí. àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ tí wọn ó sì gun lọ sí Oríire local government. babaláwo kì í ṣe jagunjagun bọ́dà mi babaláwo kì í ṣe jagunjagun kí wọ́n dífá kí wọ́n wo ohun tó bá tó bí ṣẹlẹ̀ kí wọ́n sì wọ̀nà àbáyọ nígbà tí wọ́n jí àwọn ọmọ kó lé Oríire níjọba àbílẹ̀ Oríire ǹjẹ́ ẹbí fálẹ́rì mo ń béèrè lọ́wọ́ yín ní sa o ṣé ẹ béèrè lọ́wọ́ Ọfá pé bó o ní bọ́ bá jẹ́ láyé àtijọ́ ni bọ́n ṣe kó wọn àwọn ọkọ̀ gbé fàjànlẹ̀ níbo ni àṣàárì wọn gbà padà Ifá ni ó sọ bí wọn ò rí wọn gbà padà bí wọn ò rí wọn gbà padà Ifá ni ó pé tòsí wọn wà gbapá Ifá ni ó pé ọ̀nà wọn ti jìn Ifá ni ó sọ̀nà àbáyọ gbogbo ẹ̀lẹ́ ti dáná sun gbogbo ẹ̀lẹ́ ti rèézì dànù ẹ ti torí ẹ̀sìn àjèjì ẹ ti gbé ntọ́jẹ́ ti wá sọ ọ́ gbó ní ìsìnlẹ̀ ẹ̀sẹ̀ wàá mọ fálù ẹ̀ wá ń béèrè pé àwọn kan wọn láwọn lè sòkè dilẹ̀ ọmọ yín wọn kó kán wá bá wọn wà lọ wàkílù ni àwọn jẹ́ sọ́jà táwọn gbébọn dání àwọn jẹ́ gọ́fúnà tí ń gba security vote ó tí wọ́n wájú kọ tẹ̀lé wọn lẹ́yìn. tí wọ́n lu àfẹ́ẹ̀rí débẹ̀ tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o ọmọ Odùduwà tẹ́ ẹ sọ pé Yorùbá tẹ̀ ń já. ẹ̀yin tẹ́ wá sọ pé mú ìsìlámù wá pé kò sí ní tí Allah ò lè ṣe kò sí ní tánà bí ò lè dà káwọn àfáà oúnjálà bí àwọn àfáà oníláwà ní bàbà tútú tí wọ́n mọ hàn tó tán mọ kéwú káwọn náà ń so nínú igbó ìṣẹ̀lẹ̀ kàn ń so ní Old Ọ̀yọ́ National Park kí wọ́n ò so ń bẹ̀ kí wọ́n rè tọpa àwọn tí wọ́n kó káwọn náà gbìyànjú ẹ̀ gbogbo àwọn pásítọ̀ miracle worker káwọn náà ń so ń bẹ̀ ọ̀rọ̀ babaláwo nìkan kọ́ babaláwo kọ́ ló yan ọlọ́fẹ́ aláfẹ́ rí majority yín ọmọ yàtọ̀ nínú babaláwo oníṣègùn àtàdáhùn ṣe wọ́n yàtọ̀ síra wọn. fún ẹ nífẹ̀ẹ́ wọn nu a ti mọ̀ pé ẹ kàn ń parọ́ fáyé ni. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì Olódùmarè ọba tí ń jẹ́ kábíyọ̀ọ́sí ọba tó nípò yìí kábíyọ̀ọ́sí tèmi ń rólé fún Olódùmarè. content creator ni wọ́n máa nìyí. ètò ní ipò ọba ìwọ ni mọ̀ ẹ̀yin ni mò ń kí mo forí balẹ̀ kábíyèsí Olódùmarè gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire èmi ká ti ń sọ fáwọn ọmọ wa ẹ pàápàá àwọn àfáà ìwọ tó o bá ní fìrákù àbí ìsábì tí ń jẹ́ bí idán. ìwádà. o ní láti máa wájọba káàkiri. ìwọ tó jẹ́ pásítọ̀ tó lò ní àdúrà tí ń jẹ́ bí idán. èmi gbà pé gbogbo ẹ̀ńtẹ̀yàn bá sọ fún Olódùmarè ìgbìyànjú ni nítorí bá wo Olódùmarè ni ó ṣe. pàápàá babaláwo wọn pọ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. kò sí pàápàá babaláwo kankan bẹ́ẹ̀ káwọn àfáà síwájú káwọn pásítọ̀ tẹ̀lé wọn tàbí káàfáà dúró sọ́tọ̀ káwọn pásítọ̀ dúró sọ́tọ̀ káwọn oníṣègùn ìbílẹ̀ àwọn aláwo káwọn náà dúró sọ́tọ̀ kí wọ́n jọ wá pidán ọwọ́ wọn wò káwá wẹ̀ ń tó gbé dání láàrin wọn. It shouldn't be against babaláwo pàápàá babaláwo náà kì í ṣe pàkó sí ti jẹ́ pàápàá ẹ pé àwọn àfáà tí wọ́n gbóná dáadáa àtàwọn kinní kan lágége kinní kan mọ́ríkàsì nǹkan ẹ kó wọn gbogbo àwọn ìmáàmù Ọ̀fà ìkinní kan ní Ìlọrin wọn àwọn ńlá wà ní bàbá tútù ẹ kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Pásítọ̀ Adébóyè Oyèdépò Olúkọ̀yà Kúmóyì tí wọ́n láwọn màdúrà gbà hàn ẹja káwọn náà sẹ́gbẹ̀ẹ́ kan káwọn ó ṣègùn sẹ́gbẹ̀ẹ́ kan kí kálukú wá try capacity ẹ̀ káwá wẹ̀ tó lágbára láàrin wọn káwẹ̀ tó lè dúró níjọ́ tí Ṣàngó ń sọ̀rọ̀ ọjà òkè ló lè dúró igbó tó bẹ́ẹ̀ kí pásítọ̀ gbé báìbù ẹ̀ dání káwọn àfọ́ mú Kùránì dání káwọn babaláwo gbìyànjú agbára tiwọn so ó kọjá ọ̀rọ̀ tẹ́nìyàn kan máa láṣì wọn lórí social media wọn ò pè wọ́n sí ni tán bá pè wọ́n sí wọn ó gbìyànjú agbára wọn ó dá wọn lójú
pásítọ̀ mélòó ló lè gbébọn? àìmọye babaláwo ní pọ̀kẹ́rẹ́. àfáà mélòó ló àwọn àfáà gan tó tiẹ̀ jẹ́ pé àdàmọ̀dì babaláwo làwọn gan àwọn eléyìí tó lè jáde àwọn tí wọ́n ti dọ́gbọ́n sayẹta wọ́n kàn wí láwàní mọ́ wọn ayẹta ni ẹgbẹ́ kí wọ́n tú gbogbo láwàní wọn kí wọ́n gbọ́n àti gbọ́dọ̀ rí gbẹ́rẹ́ lára àfáà gbogbo ṣòkòtò tó bí wọn ni ká gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ wọn kò gbọ́dọ̀ kí nǹkan kan sábẹ́ ẹ kó wọn sáré sọ́ọ́ síta láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀já àjọ dá wọn wò. àìmọye tírì wọn àfà. tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ Odùduwà lókù tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ káàárọ̀ oòjíire ló máa wá kí president tàbí governor tàbí ẹnìkan láti sọ fún ọ pé kó o ran ọmọ Yorùbá lọ́wọ́ kó o dìde. iṣẹ́ tí wọ́n bá bẹ̀ yẹ̀yàn kì í jẹ́ nígbà tí wọ́n bá dìde tán doríkọ̀nà ahoro táwọn sọ́jà sọ wípé àwọn ìbátí láwọn ọmọ yẹn gbà o àwọn tí wọ́n kó síwájú àwọn ní ọ̀jẹ́ káwọn gbà o kò sọ̀rọ̀ nù gbogbo eléyìí náà wọ́n láti dúró dèjọba òfin ló síwájú kẹ́dà ó tó tẹ̀lé àwọn security agent láwọn tí wọ́n on top of the situation governor ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn tí wọ́n on top of the situation kí wá làwọn babaláwo ó rè ṣe ń bẹ̀ kí làwọn oníṣègùn ó rè ṣe ń bẹ̀ ṣé bí wọ́n gba àwọn sẹ́gbẹ́ kan ni ṣé bí wọ́n sọ pé àwọn òpè wọn ni bí nǹkan bá padà sáwọn ọmọ yẹ tó jẹ́ pé látọ̀dọ̀ àwọn security agent ní nǹkan ti ṣe wọ́n tàbí tó jẹ́ pé lapsis tí wọ́n lọ jẹ́ kí nǹkan ó ṣe wọ́n wọ́n láwọn babaláwo tó yọjú ni ń pé díẹ̀ báyìí ló kù káwọn gbà àwọn ọmọ yẹn jáde but báwọn babaláwo yẹn ṣe dé báyìí táwọn yẹn ti rí wọn báyìí iná kan gbiná jẹ ni ẹ lọ wá jókòó kábíyèsí. ẹ má tiẹ̀ wo tèmi pé mi ò gbà pé oògùn lè ṣe nǹkan kan. ńgbà tó gbà pé oògùn lè ṣe nǹkan kan ṣé Kùránì lè ṣe nǹkan kan ṣé Kùránì lè ṣe nǹkan kan àbí Bíbélì lè ṣe nǹkan kan ìwé méjèèjì kíkà ni wọ́n ń kà á àwọn èèyàn lọ́kọ́ printing press ló print ẹ̀ jáde bó bá gbà pé oògùn lè ṣe nǹkan kan já fi mọ́gùn síyàwó rẹ̀ ń dèkọ́ ọ̀dà kọjá that is a very good testimony if you don't believe in oògùn pé ó pé òòrùn káàró òjìrì olóògùn o yá léyàwó rẹ̀ mọ́gùn kọ́ ọ̀dà kọjá bọ́ọ̀ bá ti kọ àgbà wípé kò sóògùn lóòótọ́ yes ó jẹ́ bí iná jojo. nígbà pé tóògùn bá wà tó lè ṣe nǹkan ó yẹ ká máa fògùn ṣe mọ́tò ká máa fi gbogbo. oògùn ò lè ṣe ọlọ́ọ̀bá tó dá ewé tó dégbò kò sọ pé ká máa fi ṣe mọ́tò àwọn òyìnbó tó léwé tó légbò tí ń lo ewé àtegbò wọn oògùn náà wọ́n fi ń ṣe tá à ń lò tí ń gbẹnú lọ náà wọ́n fi ń ṣe lára ewé àtegbò kọ́ ni wọ́n fi ṣe tí wọ́n ń pè lábẹ́rẹ́ tán fi ń gòyàn ni inú ẹ̀kọ́ ni wọ́n ti ṣe tán fi sí omi drip tán fà síyàn lára ni àmọ́ somi tap water wọn rọ ọbẹ̀ sàmọ́ somi kànga wọn rọ síbẹ̀ ṣe bí nǹkan kan wọ́n pò papọ̀ ńbẹ̀ ń tán pè lóògùn náà náà sọ pé àwọn òyìnbó tí ń ṣe mọ́tò oògùn kọ́ ni wọ́n ń lò ọpọlọ wọn ń lò orí wọn ń lò àròjinlẹ̀ wọn ní kámẹ́lẹ̀ mẹ́lẹ̀ náà ni wọ́n ń ṣe tó fi ń di nǹkan ń ṣe àwọn ò ló ti wá sọ̀nà bẹ́ẹ̀ àwọn bàbá wa lò fún protection bí ọgbẹ́ bá ṣe ọmọ Yorùbá ọmọ káàró òjìrè àwọn bàbá wa ní tí wọ́n ó lò sí láìsí iodine láìsí spirit àwọn òyìnbó kó tó dé rárá ewé ń bẹ tó yẹ pé tó bá fi ṣébò yóò jẹ́ kí gbẹ́ ó tètè jiná Yorùbá ló lewé ló le gbò ó sì ń jẹ́ ń tiná jojo dọ̀la nbà ń já ewé à ń jẹ́ ewé àtegbò pẹ̀lú èpo ogi tá a fi ń ṣàgbo bà tí dẹ̀ ń lọ àwẹ̀bí ń kọ́ ó ní tí wọ́n fi yọ kòkòrò ọyàn kúrò lára ṣé máa ń ní kánsà láyé àtijọ́ ni my mother is one of àwọn tí máa ń bá àwọn èèyàn wẹ ọyàn kòkòrò ó sì máa jáde níbi ọyàn wọn bí eégbọn yóò máa jáde nínú omi ìdájí wọn máa ń wẹ̀ ẹ́ so àwọn bàbá wa pé mọ́ mi jẹ́ kan náà àwọn tí máa ń bá àwọn obìnrin wẹ̀ ẹ́ tí máa ń bá wọn yọ kòkòrò ọyàn bẹ́ẹ̀ ó léwé tí wọ́n ń lò ó ní tí wọ́n ń lò so ní tí wọ́n dẹ̀ ń pè lóògùn ní àwa náà ti dán wòrí àsìdípọ̀ jẹ́ bí wọ́n bá wá ní ọ̀jẹ́ bẹ́ẹ̀ ń já fi mọ́gùn bẹ̀rẹ̀ òyìnbó ò tí ì gbójúgbójú kan sọ pé àwọn rògùn mọ́gùn kò tí ì sábẹ́rẹ́ rẹ̀ so we can test you from there láti mọ̀ bó ṣiṣẹ́ bí ò ṣiṣẹ́
oògùn ìsàgbénú àdó jẹ́ ó dìgbà tá a bá tó na òkà tó mọ̀ bó iṣẹ́ bí ọ̀jẹ́ káwọn olóògùn ọdán tí wọ́n wò káwọn kùránì ọdán tí wọ́n wò káwọn bíbélì ọdán tí wọ́n wò káwọn who is the boss káwọn mẹ́tẹ̀ẹ̀tọ́ jọ wọgbó káwọn oní bíbélì ọmọ pariwo fáyà 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 ọlọ́run ẹ̀mí mímọ́ o káwọn oníkùránì ọmọ láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá òun nìkan kọ́ mọ́ fi kùránì gbá ìbọn dànù kọ́ mọ́ fi bíbélì gbá ìbọn dànù ẹ mọ́ bàṣà àti ìṣe káàrọ̀ òjìrè jẹ́ o kò dídí ọba ìlú ló ń dorí àṣà kodò yìí lọ́kàn ẹ̀ nísìnyí lọ́dọ̀ ẹ̀ nísìnyí ó ń sakọ ó ń fẹ̀gẹ̀ lọ́dọ̀ ẹ̀ nísìnyí ó ń ṣe nǹkan tó dáa àwọn èèyàn náà ń rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń sọ̀pọ̀tì ẹ pé àwòtọ́ dẹ̀ ló sọ o olórí burúkú kan ló yẹ kán jí ọ̀nì gbé bàbá rẹ̀ náà máa jí gbé ẹ lọ jí gbé. téèyàn bá fẹ́ ṣàfà kó fi ṣe mọ́tò kó fi ṣe ó sì jẹ́ pé ogun bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́ ogun ló dé yìí o àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ. nígbà táwọn baba ńlá baba tiẹ̀ ń wà lórí àlééfà wọ́n máa ń síwájú ogun fúnra wọn gẹ́gẹ́ bí ọba you can also lead and we follow you olúwo ìwọ náà lè ṣáájú káwa náà tẹ̀lé ọ lẹ́yìn àìmọye aláàfin ní máa ń jagun orí olúwewu láláàfin ò ti jagun mọ́ lẹ́yìn olúwewu láláàfin ò ti jagun mọ́ látòrí Àtìbà gbogbo aláàfin ní máa ń lọ sójú ogun you can also go to war dèrè ọlọ́gbẹ́ ńlá òní ó náà lójú ogun náà ó ayíkítí ngbógun náà ń jà fún Ìbàdàn so àwọn ọba gangan máa ń jagun ẹ̀yin náà lè síwájú sà ká tẹ̀lé lẹ́yìn ẹ má rọ́bìsì ṣẹ̀ṣẹ̀ o Ifáyẹmí Ẹlẹ́bùúbọn lẹ̀ o. tí wọ́n sígun lọ sí oríire local government tí wọ́n lu àfẹ́ẹ̀rí débẹ̀ tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o ọmọ Odùduwà tẹ́ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún ẹ̀ nífẹ̀ẹ́ wọn nu a ti mọ̀ pé ẹ̀ kàn ń parọ́ fáyé ni a mọ̀ pé bísínẹ́sì yìí ẹ̀ ń tajà ẹ̀ sì fẹ́ ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ gbọ́dọ̀. mi ò rí ibi tí bàbá Fáyẹmí Ẹlẹ́bùúbọn ti gbé polówó ọjà síta tó ti ń sọ gbogbo yẹn. wọ́n lè ṣe léyìí kí bàbá Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn àti gbogbo àwọn babaláwo oníṣègùn adáhunṣe kí gbogbo yín kẹ́ dìde àwọn ọba tí láwọn ní oògùn àwọn lè mí gbogbo ẹ̀ ìsìn ló yẹ kẹ́ wà nù yàrá yín kẹ́ pàṣẹ. ìwọ tó oníwọ igbákejì òrìṣà bí ọjọba lórí òrìṣà tó ní Olódùmarè ló ń sojú ìwọ aṣojú Olódùmarè gan ló lè síwájú wa because agbára tó bá gbàgbọ́ látọwọ́ Olódùmarè ilé yìí ó jẹ́ ilé ìtawà tó kù ọmọ sásí lábẹ́ you can lead us too Olúwo of Ìwó you can equally lead us ní láti pe àwọn tí ò rẹ́dì àwọn tó bá rẹ́dì nígbà tí Ìgbòho rẹ́dì Ìgbòho yọjú Ìgbòho fi rẹ̀ kalẹ̀ ẹran mi ń wọ́n lọ àwọn ní wọn ọ̀ràn náà so kì í ṣe pé kéèyàn wá sọ pé kí Rùmí wá bọ́ sójú ogun ní ìsìngbà tí mo sọ fún pé mo fẹ́ jagun àbí mo sọ fún pé mo fẹ́ jagun ogun òwú mi jà ìráyè ẹsẹ̀ ń ro mí no time. ìsìn ló yẹ kẹ́ bọ́ sí kẹ́ líìdì ogun nùgbó ẹ̀já lọ bá wọn. kí làwọn sójà ń ṣe kí làwọn gómìnà ń ṣe. kẹ́ ẹ sì kó gbogbo àwọn ọmọ wa wálé. kóńkó bìlọ. láì ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ gbọ́n pé babaláwo kan tó ń halẹ̀ mẹ́nìkan kan máa wò ẹ̀ ń gbọ́dọ̀. níjọ́ wo ni babaláwo kan halẹ̀ mẹ́nìkan ẹni yóò máa ti ń sọ àwọn èèyàn dẹ̀ applause ẹ̀ wọ́n sì ń pàtẹ́wọ́ fún wọ́n sì ń yìn àwòtọ́ ọ̀rọ̀ ní sọ for the first time Olúwo sọ̀rọ̀ gidi I don't know ọ̀rọ̀ gidi tó wà ní gbogbo tí ń sọ yìí ìwọ lọ Mọ́kà ò ń kírun káwọn ọmọ tán kó ìyọ́ jáde the same thing ni at least béèyàn bá gba ti babaláwo gbọ́ tí ó gbà tó Ògún gbọ́ tí ó gbà pé Ògún lè kó wọn wálé kò yẹ kéèyàn náà gbàgbọ́ wípé Kùránì lè kó wọn wálé tàbí Islam lè kó wọn wálé why can't you tell Allah gbogbo àwọn tó lọ sí Mọ́kà kí wọ́n sọ fún ọ ní Kaaba ń bẹ̀ ìwọ Ọlọ́run àwọn ọmọ tán kò yìí kí n tó padà délé kí wọ́n torí wọn padà so làwa náà gbogbo alàbá lọ Mọ́kà èmi gan bá mẹ́wù Mọ́kà kíákíá nìsín ní lọ́run lọ wọn ń kà ẹ̀yà rọ̀ ní pápápá. ọ̀pẹ bọ́ bá alẹ̀ láti mọ̀ pé rọ́lọ́ ń pa
tó bá ń sọ pé oògùn kíní wà oògùn ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀yẹn gbọ́ oògùn kíní kan tó bá wà ìsìn ló yẹ kẹ́ ẹ lò ìsìn báyìí bẹ́ẹ̀ bá ti lò. ìran káàárọ̀ òjìrè lóògùn bà wọ́n lóògùn ẹ̀fọ́rí wọ́n lóògùn onírúurú ṣé kán torí pé wọn ò ṣàfẹ́rí wọn ò ṣègbé kán mọ́ polówó yẹn kí wọ́n mọ́ tà á. àwọn tí ń ṣoògùn fibroid oògùn ojú oògùn làkú ègbé nǹkan ṣé káwọn náà mọ́ ṣiṣẹ́ wọn mọ́ kí wọ́n mọ́ tà á mọ́ egbòogi ni wọ́n ń pè yẹn kì í ṣe májíìkì egbòogi ni wọ́n papọ̀. ojú ti gbogbo yín àti pásítọ̀ ni o àtàfà ni o àti babaláwo gan ni máa halẹ̀ mọ́ àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá yìí. lọ́nà wo ńjọ́ wo babaláwo halẹ̀ mọ́ wọn sáwọn àfa ò halẹ̀ ni sáwọn àfa ò sọ pé sí àwọn ló pé pété ànábì ni ká mọ̀ wò. ìgbé ànábì là ń pè yín ẹ jáde wá ìgbé ànábì là ń pè yín ẹ má sùn lọ ọ̀rọ̀ ànábì ò gọ̀ yẹ̀yẹ́ ẹ má sùn lọ. pápápá. ẹ̀yin la fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde nísìn kẹ́ ẹ lọ ṣiṣẹ́ yìí. ẹ lè sọ pé kán dìde ẹ̀yin náà léèdè wọn àwọn náà tẹ̀lé lẹ́yìn ńgbàgbọ́ ó ń lọ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ṣí gangan tí wọ́n tẹ̀lé lẹ́yìn ìbọn ṣe jagun nu akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sá látìlẹ́yìn fún ẹ má fowó support wọn sunkún owó kò sẹ́ni tẹ́bi ń pa láàrin wọn ẹ̀yin náà gbágbádá wájú bẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì ni ẹ ṣáájú we will follow you. kẹ́ ẹ lọ ran àwọn ọmọ wa lọ́wọ́ eléyìí ni mo ní kí n sọ fún yín. ìrànlọ́wọ́ wo lẹ̀yin gangan ṣe fáwọn ọmọ ọ̀hún ìrànlọ́wọ́ wo lolúwo ṣe fáwọn ọmọ tán jí kò yìí ṣèbí òun rò máa ṣe àwọn Fúlàní náà ni. yóò dáa fún yín o. àtọrọ àdúrà ẹjọ́ kọ́kọ́ dáa fún yín kó dáa fún lóyún nìkan ná òkìlù tó kù ọmọ àtàpù nínú ẹ̀ káládùá ò kó suspend àdúrà ẹ̀. àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko asọ̀ lójú ọlọ́rọ̀ ọ̀rọ̀ rẹ o eléyìí jà rìnrìn díẹ̀ lórí ìtàkùn ayélujára mo wá rí pé àwọn èèyàn kan ń gbóríyìn fún Olúwo pé ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ó yẹ kan tiẹ̀ jírò ọ̀ní yẹn gbé ìyẹn ṣe kinní kan ọ̀ní òrìn síbi tó ti jí gbé olè tó gbé kàkà kí ọba ṣèrìn bo ni ó ti fọ́n náà bá ti palẹ̀ àwọn eléyìí mọ́ àwọn tí ń rò máa ń ṣe Fúlàní náà bá ti palẹ̀ wọn mọ́ tàwa ni ó dé ọ̀dọ̀ ni tí wọ́n palẹ̀ Ọ̀ọ̀ni mọ́ Ọ̀ọ̀ni òun ilẹ̀ bẹ́ẹ̀. àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko asọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ wá pọ́kí baba ńlá baba ọlọ́rọ̀ ṣe ẹ má bínú òun ní láǹfààní àti gbà pé ó like I said ọjọ́ ti lọ mo sì fẹ́ kí ẹ̀yin èèyàn mi kẹ́rẹ̀ẹ́ sùn kẹ́rẹ̀ẹ́ fi ara lélẹ̀ ọ̀la tó ní iṣẹ́ tó ń bẹ̀rẹ̀ padà lágbára Ọlọ́run àṣejìrì lámọ̀ ṣe o àní tójú òun lójú kú o ká sùn láyọ̀ ká jí láyọ̀ ẹ like follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Onídèmọdé TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 at the end of the day ìṣẹ̀ṣe nìran káàró òjìrè padà máa ṣe Oòduà la máa ṣe Oòduà la máa ṣe òwà ò lè sọ̀jẹ̀ káṣẹ̀ra wa káwúsá lọ ní tiwọn gíbò lọ ní tiwọn ò káwa Yorùbá ká ní tiwa Oòduà la máa ṣe Oòduà la máa ṣe òwà ò lè sọ̀jẹ̀ káṣẹ̀ra wa. Ó dàárọ̀ o mi ní gbọ́bí sí ẹ̀ ní gbọ́bí sí mi àti mi àtẹ̀yìn kájọ fa ẹ̀kú dẹ́gbẹ̀rà I love you all bye gàrí o.